fi ọpẹ́ fà pàtàkì fún orúkọ Olúwa ẹlẹ́dàá ọ̀run àti ayé tí ó tún gbé wa pàdé ní wákàtí lónìí yìí. A dúpẹ́ gbogbo ọ̀sẹ̀ tí a ń pàdé bí eléyìí tí ó ń ràn wá lọ́wọ́ láti máa gbọ́ra wa yé àwọn ọ̀rọ̀ náà tí ó fi ń bá wa pàdé tó fi ń bomirin ayé wa. Ògo ni fún orúkọ Olúwa. Àti ní pàtàkì àwa tí à ń gbọ́, àwa tí à ń pín, àti gbogbo platform tí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà, Ọlọ́run yóò bùkún wa. Ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò tàn sí ayé wa, yóò bá òkùnkùn jẹ́ lórúkọ ńlá Jésù Kristi. Àmín. Lónìí à ń lọ lórí ipa ìtọ́sọ́nà Ọlọ́run tí kò wọ́pọ̀. Ipa ìtọ́sọ́nà Ọlọ́run tí kò wọ́pọ̀. Tẹ́ bá wo àwọn akọni ìgbàgbọ́ tó ti lọ ṣáájú, tí ẹ bá wo ọ̀nà tí wọ́n tọ̀ láti sin Ọlọ́run, ọ̀nà tí kò wọ́pọ̀ ni. Ọ̀nà tí àwọn ayé tí ó rí tó pé ta ló lè ṣe léyìí, ṣe léyìí rọrùn ni. Tí a bá ti ka ìwé ìṣe Hébérù orí 11, tí a bá ti ń débi ẹsẹ̀ 30 rẹ̀ sísàlẹ̀, tí a bá wo àwọn nǹkan tí àwọn yẹn faradà láti sin Ọlọ́run, a rí pé ipa ọ̀nà tí kò wọ́pọ̀ ni. Irú arábìnrin Rúùtù nínú Bíbélì, ẹ jẹ́ ká wo ipa tí ó tọ̀ láti wọnú ìtọ́sọ́nà Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ìránṣẹ́ bíi Nehemiah ńlẹ̀ ìgbèkùn, ipa ọ̀nà tí kò wọ́pọ̀ ló ṣe ṣiṣẹ́ fún Ọlọ́run. Kí la ń sọ nípa bàbá Ábúráhámù, ipa ọ̀nà tí kò wọ́pọ̀ ló fi ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Éfésù orí 4, ká wo ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6. Ephesians 4:1-6. Ephesians chapter 4, 1-6. Nítorí náà èmi òǹdè nínú Olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín, pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti nínú inú tútù pẹ̀lú ìpamọ́ra. Ẹ máa fi ìfẹ́ dáradára fún ẹnìkejì yín, kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Ara kan ní ń bẹ àti ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan tí ìpè yín. Olúwa kan, ìgbàgbọ́ kan, baptism kan, Ọlọ́run kan àti bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo. Ẹ rí pé ipa tí kò wọ́pọ̀ ni. Nínú ìgbà tí ó di àkókò ọjọ́ Pentecost ní Iṣẹ́ Àpọ́stélì orí 2, Bíbélì ní àwọn apọ́stólì péjọ ní yàrá òkè. Ẹ̀mí bí ẹ̀yà iná bà sí wọn lórí, wọ́n bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀. Ẹ má gbàgbé o, àwọn èèyàn wọ̀nyí wọ́n wá fún àjọ ìrékọjá. Níbẹ̀ ni ẹ̀yà iná ti bọ́ lé wọn lórí. Oríṣiríṣi ẹ̀yà èdè ló wá síbẹ̀. Ó dàbí international conference ni. Ìgbàgbà tí ìbáptísì ẹ̀mí mímọ́ dé, wọ́n gba ìfèdèfọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo, wọ́n bẹ̀rẹ̀ sí sọ ohun tí yóò ṣẹlẹ̀ pẹ̀lú èdè tí èsì tara wọn. Ipa ọ̀nà tí kò wọ́pọ̀, ìtọ́sọ́nà tí kò wọ́pọ̀, ipa ìrìn àjò tí kò wọ́pọ̀. Kí ló wá lè sọ? Mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí a jẹ́ ara ilé ìgbàgbọ́, torí kò wọ́pọ̀ bí a ti jẹ́ ara ilé ìgbàgbọ́ yẹn. Ìjọ lókà wà tí ẹnìkọ̀ọ̀kan jẹ́ mẹ́mbà abẹ̀. Gbogbo àwa tá a wá jẹ́ ìjọ lókà yẹn, a tó wá ní ìjọ kan tó jẹ́ ìjọ kan ṣoṣo nínú ẹ̀mí tá a fi ń pàdé. Àìníjọ gbogbogbò, inú ẹ̀mí la ti ń pàdé lójoojúmọ́. Òyìnbó aláwọ̀ funfun bẹ́ẹ̀, òyìnbó aláwọ̀ pupa bẹ́ẹ̀, Áfíríkà ní gbogbo agbègbè wọn bẹ́ẹ̀, gbogbo kọ́ńtínẹ̀tì àgbáyé ní bẹ nínú ìjọ yẹn nígbà tí a ti gbá tí a jẹ́ ìjọ ta ayé. Kí ṣe gbogbo tó jẹ́ ìjọ ti ayé ní ẹ̀ń bẹ́ẹ̀ ní ìjọ tá à ń sọ níjọ gbogbogbò yẹn. Àwọn tá a ti rà padà. Ṣé mọ̀ pé oríṣiríṣi náà ní jẹ́ ìjọ lónìí. Ìjọ tá a fẹ̀mí òkùn dálẹ̀ ń bẹ,
ìjọ tí babaláwo ń pàtó ń bẹ, ìjọ tí ó jẹ́ pé mọ̀mí sì ní ń darí wọn níbẹ̀, ìjọ tó jẹ́ pé òòṣà ni wọ́n gbé, orí èèyàn ni wọ́n gbé níbẹ̀, tó la yọ jẹ́ pé ìjọ local tí a jẹ́ yẹn, irúkọ ọjọ́ yín yẹn, orúkọ ọjọ́ wa yẹn local assembly là ń pè yẹn. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ìjọ Ọlọ́run gangan nínú local assembly kọ̀ọ̀kan yẹn, gbogbo wọn ń pàdé nínú ẹ̀mí tó jẹ́ ìjọ gbogbogbò. Jésù ni olórí ìjọ yẹn. Wọ́n ń pàdé lójoojúmọ́ nínú ẹ̀mí. So àwa tá ti jẹ́ ìjọ yẹn, oore ọ̀fẹ́ ńlá ni. Ọ̀nà tí a gbà débẹ̀ kì í ṣọ̀nà tó wọ́pọ̀, toró gba ìtọ́sọ́nà Ọlọ́run, ó gba ìtọ́ni Ọlọ́run, ó gba ìfẹ́ Ọlọ́run, ó gba ṣíṣẹ́ ara ẹni lójoojúmọ́ níbi bá Ọlọ́run rìn. Tẹ́ bá wo ohun tí ìṣe apọ́stélì orí méjì sọ fún wa, 42 to 47, Act of Apostles chapter 42. Ó ní wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn apọ́stélì àti ìdàpọ̀ ní gbogbo àkàrà àti nínú àdúrà. Ẹ̀rù sì bà gbogbo ọkàn, iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì púpọ̀ lé àti ti ọwọ́ àwọn apọ́stélì ṣe. Gbogbo àwọn tó sì gbàgbọ́ wà ní ibì kan, wọ́n ní ohun gbogbo ṣọ̀kan, wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn, wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ti ṣe aláìní. Wọ́n sì fi ọkàn kan dúró lé ojoojúmọ́ ní tẹ́ḿpìlì àti ní gbogbo àkàrà ní ilé. Wọ́n sì fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn. Wọ́n yìn Ọlọ́run, wọ́n sì ní ojúrere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yìn kún wọn lójoojúmọ́ bí a ti ń gbà wọ́n là. So àwọn ìjọ tí ó rin ọ̀nà tí ò wọ́pọ̀, nítorí pé ọ̀nà ìgbọràn ni, ọ̀nà ìṣẹ́ra ẹni ni. So ẹ wá rí pé láti wá jẹ́ pé kí a tọ ọ̀nà náà, ó ní tí ó ná ni. Ìwé mọ́ sọ fún wa tí ó ná ni ní Luke orí 14 yẹn, láti ẹsẹ̀ 25 sí 33. Luke 14, 25 à 33. Luke chapter 14, 25 to 33. Ta ni ó kọ́lé tí ò ní ṣírò rẹ̀? Ta ni ó sì lọ ja ogun tí ò ní wo nọ́mbà àwọn tó fẹ́ fi kó ogun tí ń bọ̀ wá jà? Bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ rìnrìn àjò pẹ̀lú Ọlọ́run, bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ jẹ́ apostle, ó fẹ́ jẹ́ disciple, ọmọ ẹ̀yìn Jésù, yóò ṣírò rẹ̀. Ìbéèrè mi ṣe ẹni tó ń gbọ́ mi lónìí pé ǹjẹ́ o ti ṣírò rẹ̀? Nígbà o ṣírò rẹ̀, àgbélébù yẹn ǹjẹ́ àti máa gé díẹ̀díẹ̀ báyìí, kò tó sì ń bẹ wájú tá gbélé lórí o, tá fi kọjá lórí rẹ̀. Tó bá ti wá gé tán, nígbà tó bá débi ọ̀gbun yẹn, gbòòrò sì kọjá bẹ̀. Tí o ti ṣírò tó máa ná ọ, ǹjẹ́ mo ti ṣírò rẹ̀? Àwọn kan bẹ̀rẹ̀ dáadáa, wọn ò parí dáadáa. Àwọn kan bẹ̀rẹ̀ lọ́nà tí ò dá, wọn parí dáadáa. Àdúrà mi fún ẹni tó ń gbọ́ mi lónìí ni pé irú owó tẹ̀tù lè ó bẹ̀rẹ̀, òpin rere ni mo gbàdúrà fún ọ lórúkọ Jésù, ipò parí dáadáa. Àti pé tá a bá tiẹ̀ tí ì di ọmọ ẹgbẹ́ ìjọ agbogbogbò yẹn, kí náà tó ń dá dúró lónìí yìí? Jésù náà lọ́nà, òun náà ló tó náà nìyí. Ọ̀nà tí ò wọ́pọ̀ yẹn, tá a bá gba ẹ̀mí rẹ̀ láàyè, yóò sọ gbogbo ẹ̀dì rọrùn fún wa. N tó jẹ́ àǹfààní fún wa níbẹ̀ nìyẹn. Bọ́nà yẹn ò ti rọrùn tó, bí Abraham ṣe gbà, kí Rúùtù gbà, tí Nehemiah máa gbà. Nígbà tí a bá ti gbá oore ọ̀fẹ́ rẹ̀ gbọ́, yóò sọ di rọrùn fún wa. Oore ọ̀fẹ́ Kristi yóò ràn wá lọ́wọ́. Nítorí àkókò, a sọ ẹ̀kọ́ ìdí bí eléyìí, a tẹ̀síwájú rẹ̀ ní ètí ń bọ̀. God bless you. Amen.